Hey, ó tán àbí ò tán? Ẹ̀yin àfáà mi, ẹ̀yin jọmọ́, ẹ̀yin takùlà, ẹ̀yin àfáà wa, ẹ̀yin àfáà Ọlọ́run, ó tán yín àbí ò tán? Ẹ súnmọ́ bí ẹ̀yin ènìyàn rere, ẹ̀yin ọmọ Yorùbá, ẹ̀yin ọmọ Òtùfẹ̀, ẹ̀yin ọmọ Òtùfẹ̀, ẹ̀yin ọmọ Káàárọ̀-o-jíire, mo kí gbogbo wa. Ẹ má jẹ́ ká tanra wa, ẹ jẹ́ ká padà sílé wa, ẹ jẹ́ ká padà sílé. Ìta ò dáa, ẹ̀yin èèyàn, ìta ò dáa. Ẹ wá gbọ́ ohun tí bàbá yìí sọ. Àti Mẹ́kà ni bàbá yìí ti ń tú àṣírí. Kí lẹ ń wèsì owó fún? Ẹ jọ̀ọ́, mo ìsan lórí fọ́nrán lánàá, ó jẹun tó gbomijé lójú mi tí bá rí pé àwọn aláìní ẹ̀ẹ́dẹ̀ kó 8 million 9 million lọ sí Mẹ́kà. Ẹ̀yin afá ẹ jọ̀ọ́, ìyà tó wà nílẹ̀ Yorùbá yìí ti pọ̀jù, ẹ yé wèsì owó wa. Ẹ yé wèsì owó wa. Ẹ yé wèsì owó. Ṣé dídán ni kẹ́ lọ Mẹ́kà ni, kẹ́ lọ ṣàdúrà ní Mẹ́kà, ṣó kan dídán ni? Mi ò rò pé yìí ń ṣèrànyàn. Ẹni fọ́nrán kan tí mo ṣe lánàá, ẹgbọ́n táwọn àfáà yẹn sọ. Àfáà ẹgbẹ́ yín náà ló sọ àwọn ọ̀rọ̀ yẹn pé kì í ṣọ̀ranyàn ni. Kí ló wá di dídán tó ẹ fi ń lọ Mẹ́kà? Ẹ fẹ́ lọ ṣe yín, ẹgbọ́n nǹkan tí bàbá yẹn sọ ń bẹ̀. Ó ní identity tó bá ti lè lọ Mẹ́kà, wọ́n á lọ máa wá láti ṣe yín. Wọ́n wá tàn wọ́n pé $100 náà ń ṣe yín ẹyọ kan, àwọn náà kówó sílẹ̀. Ẹ wo bó ṣe ń lura wọn ní jìbìtì àwọn àfáà ẹgbẹ́ wọn. Torí kan ṣàlè oh God, Ọlọ́run máa jẹ́ kẹ́yàn jáde dìrìn. Ọlọ́run, kí ló fa táwọn èèyàn wá fi kí ló Bible sọ pé àwọn èèyàn mi ṣègbé nígbà tí wọn ò ní ìmọ̀. Ẹ jára yín, ẹ yé lọ sí Mẹ́kà, ẹ yé lọ Mẹ́kà. Ẹ jẹ́ ká wá gbọ́ nǹkan tí bàbá mi sọ. Á dá fún yín bàbá yìí, olóòótọ́ èèyàn ní orí yín ò ní burú, ṣùgbọ́n ẹ̀yin náà ẹ má lọ Mẹ́kà mọ́ o. Ó yá bàbá, ẹ gbóhùn sókè. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وبه نستعين آمين. الحج أشهر معلومات فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج. bó tiẹ̀ ṣe pé kò sí nínú àníyàn mi láti ṣe fídíò lórí iṣẹ́ hajj torí pé ọ̀pọ̀lọpọ̀ ti sọ kíní tá ń gbé lọ́wọ́ yìí àṣìlò ọ̀pọ̀ kárí mi ọ̀pọ̀. Èyí tó mú mi jáde ayé àti àkà fúnra wa, Ọlọ́run ní ẹni tọ́lọ́run ọba bá kádàrá láti ṣiṣẹ́ hajj. Gbogbo wọn bú mi yín fèsì, eléyìí ò gbọ́dọ̀ wáyé. Èyí ló fà tó fi ṣe wípé fídíò tí arákùnrin kan tó sọ tí ọmọ nípa wa tó wíwìkú yẹn ní fèsì fún, bó tiẹ̀ ṣe pé Nàìjíríà ló wà. Ní tó mú mi jáde òun náà ni gbogbo àwọn alálàájì wa tí wọ́n ń pe ilé, a fẹ́ kí ẹ bá wa jẹ́ kó yé wọn. Wọ́n ń ṣe àbòsí, àwọn kan ń bẹ tí wọ́n ń ṣe àbòsí fún àwọn alálàájì, pàápàá jùlọ àwọn Fúlàní, àwọn tó ṣe wípé wọn ò mọ owó tí ń bẹ lọ́wọ́ wọn, àtàwọn jàmáà wa míì náà. Ìjọba ṣẹ́ $500 fún àwọn alálàájì kọ̀ọ̀kan. Ó ṣeni láàánú báwọn ọmọ Nàìjíríà nínú àwọn tí wọ́n jọ wá sí Mẹ́kà, ìtẹ́lòmíì wá ṣe ni wípé ó wá ṣe jàǹbá fún àwọn alálàájì. Òun ti wá ṣẹ́ $1 àgbàlagbà kan lásẹ̀sẹ̀ rí tán nísìn tó wá láti Yobe State, bàbá Fúlàní àgbàlagbà. Ẹnìkan dọ́gbọ́n gba reals dọ́là tó wà lọ́wọ́ ẹ̀ tó jẹ́ $500, ó wá kó $1 márùn-ún, ó wá kó lé bàbá yìí lọ́wọ́. Bàbá débi tó ti fẹ́ ṣẹ́wó lórí wípé wọ́n ti change owó òun. Eléyìí ó jẹ́ ìbànújẹ́ pé ọmọ Nàìjíríà sì tún lè gbèrú aburú yìí débi tí a wà yìí. Ìbànújẹ́ leléyìí jẹ́. Ẹ wá bá wa sọ fún àwọn kọ̀ọ̀kan náà, àwọn èèyàn wa tí wọ́n ń pe ilé, kí wọ́n dákun. Ẹni yòówù tó bá fẹ́ ṣẹ́wó, àwọn ìjọba yan àwọn kan fún wọn gẹ́gẹ́ bí welfare. Ẹni tí ó bá ẹni tẹ́ mọ̀ rí
tó ní ogbówó rẹ̀ wá òun ọba ọṣẹ tó wá padà dé tó lóun ò rówó ṣẹ́ tó wá gbé $1 fún ẹni ẹlẹ́ni ní $100. Allahu Akbar. Bó lọ́lọ́run fẹ́ sọ̀rọ̀ wá báyìí ntẹ́lòmíì torí ẹ̀ sanwó hajj ní láti wípé láti wá ṣe aburú fáwọn èèyàn. Ẹlẹ́ẹ̀kejì bó tiẹ̀ ṣe pé a máa ń gbógun ti eléyìí ní gbogbo ìgbà ṣùgbọ́n ó di dandan kí n sọ̀rọ̀ lórí ẹ̀. Òun náà ni àwọn èèyàn wa tó ṣe pé tí wọ́n bá ti dé Mẹ̀dínà ibi eléyìí ni wọ́n máa wá káàkiri pàápàá jùlọ àwọn obìnrin kan ṣoṣo ni mo rí astagfirullah àwọn méjì tí mo pàdé wọn ní haram tí wọ́n wá láti Kwara èmi ò bá Kwara lọ tí wọ́n ń béèrè lọ́wọ́ mi pé ẹ dákun èló lẹ́ran àdáyà tá a san gbogbo àwọn yòókù ibi wọ́n ti ń ṣe yín ni wọ́n ń kó wọn lọ. Àwọn tí wọ́n wá ń kó wọn lọ yìí aburú tí wọ́n ń ṣe fáwọn náà ń bẹ kò mọ kékeré. Àwọn míì ń sọ wípé eyín kọ̀ọ̀kan $100 wọ́n ń gba 200 lọ́wọ́ ẹlòmíì wọ́n ń gba 300 lọ́wọ́ ẹlòmíì wọ́n san owó fáwọn eléyín wọ́n tún wá padà lọ gba owó gbogbo eyín tí wọ́n ní wọ́n ń ṣe yìí láàrin 100 sí 150 riyals ni bó tiẹ̀ ṣe pé kò sínú ẹ̀sìn àmọ́ gbogbo àwọn èèyàn wa tí wọ́n ń bẹ níbí yìí ọ̀rọ̀ eyín yìí ní wàhálà wọn. Ẹ wá sọ fún wọn gbogbo ẹ̀yin tí wọ́n ń pelé àbẹ́yìn tẹ́ láwọn èèyàn ní Mẹ́kà ẹ sọ fún wọn wípé kí wọ́n má jẹ́ káwọn kankan ó gba owó lọ́wọ́ àwọn eyín ṣíṣe kìí sara hajj kárí mi ní ṣùgbọ́n ó ti di túlá ó ti di bárakú àní ọlọ́mọ́ka ọ̀gbà sàtì ọlọ́mọ́ka ọ̀gbà tíkẹ́ẹ̀tì eyín èṣe ara rẹ̀ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ àwọn kan sì ń gbá wọn látara wípé èmi ní kò yín lọ bí eléyín wọ́n ń gba 200 wọ́n ń gba ọbùlùmí $100 bí wọ́n bá ti rí àwọn ìyá tí wọ́n wá látòkò bí wọ́n bá ti rí wọn sí ni àwọn táǹsì ń wí yìí náà wọ́n jọ báwọn èèyàn wá láti ilé. Ẹ wá wò ẹni tí wọ́n gba $100 lọ́wọ́ rẹ̀ $100 yìí wọ́n ṣe ní 370 riyals yóò wá san 150 riyals fáwọn eléyín òun ó wá gba 220 riyals. La ilaha illallah. Ọmọ Nàìjíríà ẹ dákun ẹ bá wa sọ fún gbogbo àwọn yẹn tẹ́ ẹ ní ẹ sì bá wa share programu yìí ní ìsọ̀rí pé ẹ bá mi share ẹ bá wa share rẹ̀ ẹ sì pe àwọn èèyàn wa ẹ wọ́ọ̀nù wọn èyí tí ó parí ẹ̀ òun náà ni ẹran àdáyà. Àwọn bọ́ọ̀dù ló yẹ kí wọ́n ó ṣètò ní gbogbo stéètì kọ̀ọ̀kan. Ẹ má kó owó fẹ́ni tẹ́ ẹ mọ̀ wọn ó gbowó ẹran náà wọn ò ní san. Allahu Akbar. Tọ́yẹ ó ṣe wípé awábì láti wípé kọ́lọ́hún ọba ikurakurai in ji malam Bahaushe duk kurakuren da muka yi da shi Allah ya gafarta mana àwa tọrọ àforíjìn àwọn èèyàn sì tún wá ń ṣàlàyé kókó nàkí sọ́lọ́hún níbi tá a wà yìí. Eléyìí kí ó máa jẹ́ nàṣíhà gbogbo ẹ̀yin tó ṣe wípé àwọn èèyàn wa ń bẹ ní Mẹ́kà ní Mẹdínà ẹ pè wọ́n owó wọn ẹni tí ó bá mú owó ṣẹ́ kó mọ ẹni tó wọn ó gbé owó fún wọn ń pa àwọn èèyàn lẹ́kún wọ́n gba $100 wọn ó láwọn fẹ́ lè bá wọn ṣẹ́ bí wọ́n bá padà dé wọ́n làwọn ò ríṣẹ́ wọ́n wá gbé $1 wọn ó gbé ilé àwọn alálàájì lọ́wọ́. Ọmọ Nàìjíríà la ilaha illallah la ilaha illallah àbẹ̀rù wípé a lọ lè bá Ọlọ́run ní ìjọ kan àtàwa àtẹ̀yìn abẹ́ Ọlọ́run iṣẹ́ tá a ṣe tá a fi rí ọ̀nà Ọlọ́run mọ́sà fún wa ṣe. Àmì èyí tá a bá pa àwọn èèyàn lẹ́kún kéèyàn lọ sí Kaaba àbí kó lọ sí Ráúdọ̀ ní Mádínà yìí kọ́mọ lóhùn sí astaghfirullah àwọn ẹ̀ṣẹ̀ kan bẹ tọ́lọ́run ọbọ ò ní forí jìn kéèyàn rọ kiri kálí Ọlọ́run nígbà 1 million tó ṣe wípé nǹkan ní nǹkan bẹ lọ́dọ̀ rẹ̀ tọ́lọ́run ọba fúnra rẹ̀ ẹ̀bọ nínú àdísìl kódísì iná láàfi parí ọ̀rọ̀ tọ́ra fẹ́ lọ lè kí Magrib báyìí Ọlọ́run ọba ní inni haramtu dhulma ala nafsi. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim wa bihi nasta'in. Amin. Al-hajj ashhurun ma'lumat. فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج. bó tiẹ̀ ṣe pé
kò sí nínú àníyàn mi láti ṣe fídíò lórí iṣẹ́ hajj torí pé ọ̀pọ̀lọpọ̀ ti sọ kíní tá à ń gbé lọ́wọ́ yìí àṣìlò ọ̀pọ̀ kárí mi ọ̀pọ̀ èyí tó mú mi jáde àyà tí a kà fúnra wa ọlọ́run ní ẹni tọ́lọ́run ọba bá kádàrá láti ṣiṣẹ́ hajj gbogbo wọn bú mi yín fèsì eléyìí ò gbọ́dọ̀ wáyé èyí ló fà tó fi ṣe wípé fídíò tí arákùnrin kan tó sọ tí ọmọ nípa wa tó wíwìkú yẹn à ní fèsì fún bó tiẹ̀ ṣe pé nàìjíríà ló wà ní tó mú mi jáde òun náà ni gbogbo àwọn alálàájì wa tí wọ́n ń pe ilé a fẹ́ kí ẹ bá wa jẹ́ kó yé wọn. ẹ gbọ́rọ̀ lẹ́nu bàbá èmi kọ́ ni mo wí o a ti ń sọ à ń palòwe àná lẹ́nà lójoojúmọ́ la ń sọ̀rọ̀ wọn pé it's not must kì í ṣe dídán gbogbo àwọn kan yóò ṣe dídán àwọn atẹlẹsì kìrìsìtẹ́nì tá ń lọ sí kí náà ti ń pè Ísírẹ́lì kò sí dídán ẹ jókòó sí lẹ́yìn bí wọ́n ṣe ní ìlú tiwọn náà la ní ìlú titiwa a ní àwọn nǹkan tó ṣẹlẹ̀ sí even though nínú Quran chapter is it not 14:24 ibẹ̀ ló ti ó sọ̀rọ̀ Quran sọ̀rọ̀ ń bẹ̀ pé Ọlọ́run rán àwọn òjíṣẹ́ kọ̀ọ̀kan sí ìran àwọn kọ̀ọ̀kan pẹ̀lú èdè wọn láti bá wọn sọ pẹ̀lú èdè wọn kì í ṣe gbogbo bá ṣe Ọlọ́run rán Ànábì Muhammad sí àwọn Lárúbáwá kó lè communicate pẹ̀lú èdè wọn ṣé Ànábì Muhammad gbọ́ Yorùbá ni kò gbọ́ bẹ́ẹ̀ ni ẹ wo ti Jésù Kristi Hebrew ni Jésù sọ throughout kò gbọ́ èdè kankan Hebrew wọ́n wá mú wọn papọ̀ wọ́n fọ́ọ̀mù ẹ̀ ṣé àwọn Italy tó jẹ́ pé ibẹ̀ ni source of Christian Rome ṣé Jésù ń gbọ́ Rome ni ṣé ó gbọ́ ni Israel náà ti bí Jésù Kristi Hebrew ló gbọ́ bẹ́ẹ̀ ni òun ló ń sọ ẹ̀yin ènìyàn wa wọ́n rán àwọn òjíṣẹ́ sílẹ̀ wa àti fẹnu àti fi bà gbogbo wọn jẹ́ ẹ máa fi Sátánì ẹ máa fi wé èṣù láàlú ẹ máa fi wé wọn àwọn ọmọ èṣù ti jáde síta wọ́n ní kí ẹ má kí bàbá wọn léṣù mọ́ ẹ dẹ̀ gbọ́ o ó di dídán ẹ gbọ́dọ̀ tẹ̀lé àṣẹ yẹn ẹ yé bà orúkọ lórúkọ jẹ́ ẹ má pe èṣù ní Sátánì mọ́ kò jọra wọn kì í ṣe ìjíṣẹ́ kan làwọn méjèèjì wọn jẹ́ jíṣẹ́ kan Sátánì yàtọ̀ sí èṣù ó yàtọ̀ síra wọn gédégbé ó yàtọ̀ síra wọn àwò gédégbé bẹ́ẹ̀ ni bí àwọn ọba tiẹ̀ ní ìmọ̀ nínú àwọn ìṣẹ̀ṣe ṣùgbọ́n ojú àtijá mi ò lè máa gbé ẹ̀sìn ẹlẹ́sìn sórí kí gbé ti tèmi sílẹ̀ kó jọ ká ní pé mo wà ní Nàìjíríà gbogbo ìgbà ni mo ń sọ orí afẹ́fẹ́ lẹ̀ ni mo wà gbogbo ìgbà ni mo ń sọ màá ti tojú bọlé kiri màá ti ya àwọn ibi tí mi yà rí màá ti jẹ jíjẹ màá ti ṣe ara mi jiná màá kí Fúlàní kan wá fẹ̀mí mi ṣòfò torí kí ni ẹ jẹ́ ká jára wa ẹ gbọ́ even though news gbé ìròyìn tí bàbá yìí sọ ẹ náà ẹ ti rí náà ẹ ti rí lórí kọ́ni news gbé bó ṣe jẹ́ nìyẹn ẹ yé máa tọrọ ayé kiri ẹ wo ẹ̀yin ènìyàn wa ẹ bá wa ṣí ẹ kó dọ̀dọ̀ wọn mo mọ̀ pé àwọn ms bàbá lè ní orí títọ̀ gà lánàá lálẹ́ yìí torí nǹkan táwọn fẹ́ máa rí lélẹ̀ bẹ́ẹ̀ àṣírí á ṣe máa tú ní gbogbo ìgbà lẹ́yìn kọ̀ọ̀kan bẹ́lẹ̀ ẹ̀ ń fúnra ara yín náà lẹ́ẹ̀ máa fúnra yín lóògùn jẹ bó ṣe jẹ́ nìyẹn o orí yín ò ní burú mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tó support wa fún ti brother wa tí wọ́n ní assistance wa yẹn Olódùmarè á wà pẹ̀lú gbogbo yín o ẹ̀ ní ṣìṣe ẹ̀ ní tọrọ jẹ gbogbo ọmọ ìrandíran yín ò ní tọrọ mu àwọn èèyàn ti reach out sí wa a sì need more but by special grace of God mo believe pé nínú ọ̀sẹ̀ yìí làá lọ ra kẹ̀kẹ́ yẹn fún ọ̀dà yẹn torí a ti ní more than 200,000 as at now mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín ẹ̀ ní mọ̀ ìnira o mo dúpẹ́ ẹ jẹ́ kójú tì wá lórí ìkànnì God bless you all thank you Akaramago TV ẹyẹ méjì kì í jàṣà ajá ń sáré ẹṣin ń sáré ẹ dẹ̀ mọ̀ wípé pọ̀nrín pọ̀ gbá ajá kan ò lè rí ẹṣin lẹ́sẹ̀